Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódò. Wọ́n ń wá gbogbo ọ̀nà láti just mú mi. Ọlọ́run mú mi ẹ̀ lè rí mi mú tẹ́lẹ̀ mi ẹ̀ ṣàbúrú. I'm not the type. So gbé tẹ́ ń pè fún sẹ́túmẹ́ǹtì tẹ́ ẹ̀ bá fẹ́ kí ìbínú Ọlọ́run pa yín Yusuf lẹ́yìn gbọ́dọ̀ dá sí o. You might have tẹ́ ẹ̀ bá tí ì gbọ́ you might have n bá play bó máa report mi. You might have invited the wrath of Allah in your life. Gbogbo bàbá ṣe gbọ́ ẹ lọ mo tí wọ́n fi yẹn sí yín rí. Bàtà wọn bá kí gba góòdù náà gbégbé sí ẹ̀yìn gbà ìmúṣẹ́ rẹ̀ sí wọn. Mo ní tí Yusuf sọ̀rọ̀ ẹ má dá sí o èpè ní o. Ẹ jọ kí lẹ bá bọ̀ bẹ̀ ṣé ẹ bá bọ̀ ẹ nà ó èpè tó ṣẹ́ ni ẹ má dá sí i ẹ fi wálẹ̀ ẹ jọ máa lọ bẹ́ẹ̀ for now kò tí ì rẹ̀ wá ni ẹ jẹ́ ń gbé bẹ́ẹ̀ tó bá rẹ̀ wá àwọn akéwà bá yín o kò kéwà bá yín o ẹ má ṣìgbọ́ o ó ní ó ń bọ̀ àwọn là ń déédéé ṣé mo tún ṣe ìgbọ́ Yorùbá mọ́ ni that is to say mo ń gbé nǹkan bọ̀ wá bá Jamiu o ẹjẹ́ ti bá sọ̀rọ̀ kó lọ withdraw cases civil tí mo gbé lọ ìgbà táwọn ọlọ́pàá ò jẹ́ ń gbádùn mi ò lè gbélé mi ò lè gbóko ọlọ́pàá Àbújá gbogbo 1.2 million lọ́wọ́ wọn kò jẹ́ ń sinmi ó yí iṣẹ́ owó ẹ̀ àwọn tó ṣùgbọ́n jẹ́ ń gbádùn ṣé mi gbọ́ lọ sí human rights ni kí lè bá gbádùn ayé mi ó lè gbọ́ lọ sí civil fẹ́ jẹ́ ń gbádùn ayé mi ìyẹn wà ń kóòtù mẹ́ ó ní kí èmi lọ withdraw wíwí ni wọ́n draw àtànra ẹ̀jẹ̀ òye ẹ̀sọ́ lọ ṣá dọ́kúmẹ́ǹtì ẹjọ́ tó lọ ṣá dọ́kúmẹ́ǹtì ẹ̀ kó yá pàdé ẹgbẹ́dẹ̀ ti withdraw ni àbúrò ọmọdé ẹ̀sọ́ kó lọ òun fún ní 48 hours ó láyà gan o ọlọ́sùn láyà gan o ṣé ọmọ kókó ló pè mí ni ṣùgbọ́n ayé ìgbà tí mi ò mọ lọ́ọ̀ tí mi ò ní lọ́ọ̀yà lẹ́rù máa ń bà mí ni máa ń fi Islam ṣe é àṣọ́rọ̀ òfin Nàìjíríà ò gbà Islam láàyè èmi náà gbogbo Islam láàyè ni mo egora mi 2019 mo ti gbọ́n gan o gbẹ̀ntẹ́ ń pè mí mo fọlọ́ ń bẹ̀ yín ẹ má pè mí o ẹ má pè mí fún settlement meeting kankan tẹ́ ẹ bá fẹ́ rí ìbínú Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ képe Yusuf kó jà yín ẹ má pè mí o tó tẹ́ bá pè mí èpè yẹn ó lè ṣàn dọ́dọ̀ tèmi náà mi fẹ́ kó bá jẹ́ ó jà mí ẹ fi mí lẹ̀ òun ni kẹ́ lọ bá sọ̀rọ̀ kó jáwọ́ nu iṣẹ́ burúkú tó ń ṣe fún mi òun ni kẹ́ lọ bá sọ̀rọ̀ gbogbo ẹni tó wá ń sọ pé ẹ̀ ń pè òun ẹ̀ ń bẹ̀ òun on my behalf kò ní dáa fún gbogbo yín ẹ lọ mi yé gbogbo ẹni tí ó sọ pé ẹ̀ ń pè òun tó fẹ́ dá akọ yín tẹ́ ń bẹ̀ òun kò ní yẹ yín gbogbo yín àtúbọ̀tán yín ò ní dáa tó mi rán yín ṣẹ́ ṣé mo rán yín ṣẹ́ tó bá jẹ́ pé Ọlọ́run náà pa òkú okọ̀ Ọlọ́run kò kàn mí gbogbo ẹ̀ tẹ́ bá pè é pé forí Jamiu kíni Jamiu ṣe ni gbogbo yín kò ní dáa fún yín kí mi ò ṣe pé bọ̀ èyí tí mo ṣe àrọ̀ mọ́ bẹ́ẹ̀ ni Yorùbá mi ò rán yín ṣẹ́ o ẹ má bá mi bẹ̀ o ẹ jẹ́ kó ṣe wọ́ọ̀sì ẹ̀ ọ̀run yabọ̀ kò ń ṣe kíní kan kò ń ṣe ẹ̀bí ẹnìkan ẹ jẹ́ kó ya kó jọ ya pa gbogbo wa dànù bọ̀ kí má gbẹ̀tọ́ mi ẹ tú dànù má gbẹ̀tọ́ mi dáadáa èdè tó gbọ́ lájọ sọ lọ́wọ́lọ́wọ́ yìí àdèjọ sọ délẹ̀ ni ẹ má pè mí fún mítìn kankan o mo fọlọ́n bẹ̀ yín o tó bá ní November ẹ̀já ṣe mítìn gbà yẹn
ẹ̀ mo sọ fún mi àtàṣe meeting comparative mo ní ẹjẹ́ di November tó bá November ẹ̀hẹ́ ọkọ̀ mi á ti rọ̀ ńgbà yẹn ọlọ́wọ́ ọkọ̀ mi ò sí rọ̀ o ó lè digbí síbẹ̀ ni o. now kí n tó tọ́bìkì alẹ́ yìí mo wo fídíò bọ̀dá Mukaila ẹ̀kọ́ yẹmí nìbàdàn bọ̀dá Mukaila bọ̀dá Mukaila bọ̀dá Mukaila ẹ máa tẹ́ o bọ̀dá Mukaila ẹ máa tẹ́ o jẹ́jẹ́ mo jókòó o mi ò ta sí yín mọ́ o mi ò ta sí rárá èmi ò dẹ̀ ń ṣe onísúfí kẹ lọ́mọ ẹ lọ́pọlọ yín mi ò ṣe onísúfí mùsùlùmí lèmi mi ò ń ṣe àdìsúná wa jàmọ́ I'm not part of you guys mùsùlùmí lèmi tọ́lọ́ ní wala tamutuna illa wa antum muslimun nínú Quran 3:102 ọlọ́run yá ayọ́ ẹlẹ́dínà àmànú taqullaha akọ̀tùkọ̀tì wala tamutuna illa wa antum muslimun. So position tèmi nìyẹn mi ẹ ṣe jọ̀mọ́ yín rárá mi ìdẹ́ níjẹ́ bá mi kúrò láyé mo ti jẹ́ rí nígbà tí mo gọ̀ mo ti jẹ́ rí tí ìmọ̀ nǹkan kan mo ti wá gbọ́n mi ò jẹ mọ́ mo rí i pé jọ̀mọ́ yẹn jọ̀mọ́ tó kún fábòsí ni àti ẹ̀tàn àbòsí àti ẹ̀tàn lọ́ fi fọ́ǹdì jọ̀mọ́ yẹn mo kú láàrin wọn ìṣèbá wọn ṣe mọ́ àwọn tí mo ní bí ò tẹ́ mi kò bá ẹ̀mí mi lára mu káàrò tó ká má lè sọ gẹ́gẹ́ àwọn bàbá ṣe wí títí rà á sí wí tó takò Kùránì èmi ò ṣe mọ́ ṣé ẹ ló ń dùn yìí ó máa dùn yín kú ni o àwọn tó ẹjọ́ máa parọ́ fúnra yín ìyẹn ò kàn mí àbúrò ìmọ̀ tó ń sọ̀rọ̀ yẹn gbọ́ tábúrò ìmọ̀ sọ ẹ bá ń gbé wá jẹ́jẹ́ mo jókòó tó mo rí pé iṣẹ́ ò ká ẹ lára ló ṣe láyé gbogbo ètò ìṣe lójoojúmọ́ yìí mi ò ráyè I'm too busy ẹgbẹ́ mi ò ní wá kíkan dídí jágbẹ́ ọ̀rọ̀ kan ọ̀ọ̀tì kí wọ́n á dá kí ni tèmi wọ́n dáadáa ẹ̀ kí wọ́n lọ́rọ̀ ọ̀ọ̀tì kí ni tèmi lẹ́yìn Tuesday Wednesday Saturday ó tán mi ò lẹ́màjẹ́nsì ọ̀rọ̀ kan fẹ́ sọ máa dúró nígbà tí máa sọ ni ẹ̀yin lè ní time tó ń jáde tó ń ṣe program ẹ̀ ní rárá torí pé ṣé ò ká yín rárá ẹgbọ́n tábúrò ẹ̀ mọ́ wí. ẹ má gba ìsìláàmù túrú kíni túrú àwọn mi ò gbọ́n bí o. bí kò lọ gba ìsìláàmù nísìn túrú bọ̀dá Jamiu Adégúnwà. ṣe é gbó láyà gan ṣe rí ṣe gbé ẹ̀gbọ́n yìí láàkà ẹ̀ wọ́n sún sẹ́yìn àbí ṣí àgbẹ̀ máa ń ṣe ọdún kò lè gbogbo tó máa jù mí lọ kò lè gbọ́dún mẹ́wàá lọ́wọ́ mi ó sọ pé age range lájọ jẹ́ age range ni wá bọ̀dá Mukaila age range ni wá bọ̀dá Mukaila ẹ̀kọ́ yẹmí age range ni wá torí kò lè gbà mí lábúrò méjì láìláì kò pọ̀ ẹyọ kan náà ni èmi náà lẹ́nu mo lè tẹ̀lé kò yìí 60 náà èmi náà mo lè tẹ̀lé tó máa lọ ní pé ẹ gbọ́ gbólóhùn tó wí ọ̀rọ̀ kan ló ń bá bọ̀ o lórí ọ̀rọ̀ ọmọ tó ń tì wọ́n níta lọ́lọ́run yẹn ni o báwọn ẹbí ẹ̀ Sufi ni wọ́n and all that ohun tó bá lọ́dọ̀ wọn lòun náà lè ṣe gbégbé gbágbágbágbá òun ló fi wá tẹnubọ ọ̀rọ̀ tèmi àbúrò ẹ̀mọ́ tó jẹ́ pé àbùsí pọ̀ èmi ò ní tó àṣírí tó wà láàrin wa wọ́n náà dẹ̀ mọ̀ ó mọ tó ṣẹlẹ̀ ó mọ̀ ó gbàgbé Cynthia ni Aisha ṣó ti gbàgbé ẹja àfihàn lẹ̀ ẹja kíni ẹja dìmọ́ bẹ̀ mi ní lọ bẹ̀ ó ní mo pè ẹ́ sọ́kí mo pè ẹ́ ńgbà yẹn sọ́kí mo pè ẹ́ owó bẹ́ẹ̀dì ṣó rántí ẹja àfihàn lẹ̀ mi ẹ ṣerú ẹ o
o má sùn mí débẹ̀ o má sùn mí mo ní ọdún wa lọ́wọ́ má sùn mí débẹ̀ o má sùn mí débẹ̀ àbúrò ẹ̀ má sùn mí débẹ̀ o má sùn mí débẹ̀ Mukaila má sùn mí débẹ̀ o ẹgbẹ́ mo tẹnu má sùn mí débẹ̀ ṣòro rẹ̀ jó bà mí lérò rárá mo láwọn lọ́yà tó ka tó ṣe o ẹ̀yin náà wọn kọ́ ta lẹ́nu mo má sùn mí débẹ̀ tó lè wín ni ẹ̀ ẹ̀rí ẹ̀ wà lọ́wọ́ mi ò lè wín ni ẹ̀ wọn náà mọ̀. Mukaila tó jẹ́ wípé ó yìí tí kí wọn ka báíbù láyé àtọ̀run ẹ mọ̀ pé ọ̀rọ̀ yóò ṣe mo mọ̀ràn mo wo díẹ̀ nú ẹ̀ mo wo díẹ̀ ó sọ tó ta lọ́lọ́run náà mo wo díẹ̀ bẹ́ẹ̀ mo wo díẹ̀ nú ìtàn mix sínú kíní eze kíní kan eze kan tó ń play ẹ̀ èèyàn yẹn mo rí ní sábà lọ jókòó ti fídíò ẹ̀ tó mú lọ ní pé ó wá ń sọ̀rọ̀ pọ́n gba Islam ẹ bá bí Mukaila léèrè ẹni mélòó yóò ti ń ṣe kíní ẹ̀ lórí Facebook àbí wọ́n já ń ṣe ẹni mélòó gba Islam lọ́wọ́ ẹ̀rí tálábì sọ pé bí ẹnìkan bá tara ẹgbà Islam ó lóore fún ẹjọ́ ayé àtúntò àánú ayé lọ òun ò réyìn rẹ̀ sí Islam àwọn tá a tún wá ń wẹ̀ ó tún wá ń kàn dẹ́mu àtúntò kò lè ṣe é èmi mọ̀ pé kò lè yọ́nú síbi tí wọ́n fi kó láyé mo mọ̀ mí náà mọ̀ ó bìí pé mo ṣẹ̀wọ̀n gan èmi ò lè ṣàbòsí ẹ wàhálà ìwọ ló ṣàbòsí mi ọlọ́wọ́ ló ṣàbòsí mi mo fi ogun ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ Quran tó bàjẹ́ tí mo tún ṣe ṣí ìyẹn wá lẹ̀ṣẹ̀ ó bá Quran jẹ́ ìnà ó tútù kùtù sínú ẹ̀ ṣé ṣe gbogbo Quran yẹn ò tà mọ́ èmi kọ́ ọba yí ẹ jẹ́ ìnà mi kọ́ mi lè gbà kẹ́ bàsílámù jẹ́ ni àbí mi lè gbà bàsílámù jẹ́ ni mo tọ́ bọ Quran yẹn mo lè máa wọn ẹ̀rọ tó wà nù ẹ̀ jáde fún ẹ ó padà kọ́lẹ́ẹ̀tì ẹ̀ lórí application tó lọ ṣe ọgbọ́rọ̀ ó tẹ̀mí mọ́ láti gbà yẹn tí ẹ ló ń ká ẹ lára àwọn máa ká ẹ lára kú nìyẹn o lórí kò kàn mí ẹ̀tọ́ mi ni mo ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹgbọ́n tí Mukaila sọ bọ̀bọ̀lá Mukaila. ẹ má gba ìsìláàmù túrú kíni túrú àwọn onítọ̀ríkọ̀ bí kò lọ gba ìsìláàmù nísìnyí túrú bọ̀dá Jamiu Adégúnwà. ẹ jọ̀ọ́ ṣé onítọ̀ríkọ̀ lèmi mo béèrè ní o ṣé mi jẹ́ Sufi ṣé mi jẹ́ Sufi èmi ò lè ṣe Sufi mi ní kò dá o bọ́n mi ò lè ṣe torí pé èmi ò lè jókòó sáwí àníṣe ibi tó lọ́n kẹ́mi dé mo ṣe ń jókòó ìṣẹ́jú márùn-ún gbà tí wàhálà Yusuf ìbẹ̀rẹ̀ ni pé mo fẹ́ ṣàdúà tí wọ́n kásù bá tàn mi ò lè jókòó tiẹ̀ mọ́ ńlá sáńgá rọ̀bá láti fi já sáńgá náà mo parí mo ti lọ máa kí lábàá náà ẹyọ kan mo ti kú ọmọ ẹ̀ gba tí mo ní pé wàhálà yìí pọ̀ kí ẹ tó bẹ lọ́hùn díẹ̀ sí mo sọ ní ìṣẹ́jú márùn-ún lójúmọ́ náà dẹ̀ ni lójúmọ́ ni màá jókòó sáwí how many hour màá jókòó kùbùrà how many hour èmi mi ò jórí kódà nígbà tí mo tiẹ̀ ṣì kéré tí mi tí ì dámọ̀ mi ò jórí tó máa ń bísí gan tó mi ò ní tàn máa jókòó mi kan máa ṣe sáwí wọ́n kàn wá gba Islam lọ́wọ́ tèmi ẹjọ́ kí lẹ̀ṣẹ̀ mi o ẹ wá gbọ́ nǹkan wí àbúrò tó ti condemn àwọn kan tẹ́lẹ̀ nígbà tó ń fi ojú correctional center hàn ló bá yóò padà ẹgbọ́n tí bọ̀ dáwọ́. lámùgbà ó ṣe kí ni ó tún ìsìláàmù ó tún gbà. lọ́wọ́ ta ni o. ó tún ìsìláàmù gbà o. àwọn ní comparative tó lè gba ìsìláàmù túrú wọn tó tún ní tún ìsìláàmù gbà. pause ẹ jọ àbúrò yìí mọ bàbá ara yìí mọ Mukaila Ẹ̀kọ́yẹmí ṣé o gbà fi ayé àtọ̀nà ìbúra kó gbà wọn ní comparative fi ayé àtọ̀run ẹ̀ búra pé kọ̀m̀pìárà o èèyàn rẹ ni wọ́n ṣé ọlọ́run náà ń ṣe
àbúrò ẹ̀ mọ́ máa ń lọ wájú lọ ẹ̀yìn ni nítorí sọ ilé ó yẹ kó yẹ gbogbo yìí náà kó ta sí ọ̀gbẹ́ni yẹn tó ní ìyẹn ni èmi ló ṣe àfún wàá dá mi mọ̀ ìyẹn tírẹ́sì ayé ẹ̀ pa ó wá fi correction center hàn ó wá bọ́ta ó wá tún wù ikú mi lẹ́nu Mukaila bó ṣe dàgbà tó yìí náà ṣé agbára wọn ṣe lágbára wọn máa ń gbọ́ náà agbára ṣe lágbálágbá ó sọ pé gírè la máa fẹ́ jẹ èmi náà sọmọdé nínú ayé ẹni bá ti lé ní 50 ṣe wa ọmọdé wá lè mí ni mo ti lé ní 50 náà máa gbé 52 ní eléyìí ìdààmú yìí ní September táwa yìí ni ó táwa yìí inú oṣù yìí náà ni ọkọ̀ ọjọ́ mélòó so mo lọ ní pé Mukaila bọ̀dá Mukaila ò gbàgbọ́ ní comparative from day one nígbà táwọn ará bí fi ọ̀nà ẹ̀wọ̀n hàn pé lọ tún wa ṣe ń ta ló jẹ́ kó gbà tèmítèmí ó gbà lórí ahọ́n ni ẹni kí Mukaila àbúrò yìí mọ́ bọ́ta Mukaila bọ̀dá Mukaila ẹ̀kọ́ yẹmí ẹni kó bọ́ta pé comparative dá o ká máa ṣe ká máa ka báìbù ó dá o ẹni kó bọ́ta kó sọ́nà irọ́ ló ń pa nítorí wà lẹ́mí ọ̀tọ̀ tó sọ lẹ́nu síta ọ̀tọ̀ ni ẹ wá gbọ́ àwọn àgbà Islam lọ́wọ́ wọn o ẹnjìníà àwọn wo. wọ́n ń bẹ irú wọn ni Malam Yusuf Adépọ̀jù. ewúre Mukaila ilé yìí ò dáa ṣé wọ́n gbàgbọ́ ní tó sọ ìdọ́kàndọ́kàn Mukaila ó dé bẹ̀rẹ̀ yóò máa kọ́ nìkan ní sàárè bọ̀dá Mukaila ẹ̀kọ́ yẹmí ó bẹ̀rù sàárè ẹ̀ ihun tí ò dẹ́mi ẹ̀ ló ń sọ ihun tí ò dọ́kàn ẹ̀ ló ń sọ ṣé gbàgbọ́ ẹ rọ̀ mọ́ bí káka báyìí kàfi ṣe wá sí ó dáa ó gbàgbọ́ ọ̀rọ̀ ọmọ náà kí ló ń parọ́ sí ó wá ń torí ayé òun bàlùkì àmọ́ ẹ jẹ́ òun torí ayé òun bàlùkì àmọ́ ẹ jẹ́ ihun tí ò dẹ́mi ẹ̀ ló ń sọ jáde ìgbàgbọ́ tó ò ní ló fi ń kó ayé nísìnyí o àní bọ̀dá Mukaila gbàgbọ́ pé káka báìbù ó dáa kò gbàgbọ́ rí ó máa ní ká lọ jáwọ́ ni ṣé kò sọ bẹ́ẹ̀ ní Central Mosque fẹ́ni tó ń kì í náà níjó ní tọ́lọ́ ṣe mítìn ṣé kò sọ bẹ́ẹ̀ pé ẹ̀wọ̀ ẹ lọ já ọ kò má ṣe kó dá o Mukaila ló wá padà lénìí àwọn ló máa yára padà sí aburú o ìwọ ló á dẹni tó ń kó rẹkọmẹ́ǹdì comparative ayé ẹjọ́ kí ló bá ẹ̀gbọ́n yìí ná kí ló bẹ́lẹ̀ yìí dé ṣé ló gbọ́n fọ̀nà ẹ̀wọ̀n hàn ẹ̀yìn náà ló wá dẹrú wọn ló wá ju ẹ sápò Ọlọ́run mo dúpẹ́ o tọ́run mi jù sápò o wọ́n ju bọ̀dá ẹ̀ sápò bàbá mu Ọlọ́run gbọ́ wọ́n sọ sínú ẹgbẹ́ àpò kéwà àpò sàìlóhùn lóhùn ní Mukaila ń gbé wọ́n dín lákà ìmọ̀ agolo ní bámú àbúrò ìmọ̀ ń rẹkọmẹ́ǹdì comparative Ọlọ́run mo dúpẹ́ o àti òótọ́ ló máa lékè nìyẹn dẹ̀ ẹgbọ́n comparative dáa kí ló ń kọ́ dẹ́gbẹ̀ẹ́ sígbà yẹn wọ́n àti ìkàn dẹ́gbẹ̀ẹ́ ńgbà yẹn lọ́hùn pé máka báìbù kò dáa àná bí ò kárí ogun ọ̀gá lọ́mí ń kà ń sìn àdúgbò fọlọ́hùn náà. irú wọn ni Akéwòsọlá tó wà ní Ṣakí. ok àwọn tó lè gba ìsìláàmù túrú wọn tó lè tú ìsìláàmù gbà nu. irú Jamiu Adégúnwà tó bá lọ gba ìsìláàmù túrú rẹ̀ ó tún ìsìláàmù gbà. lampọ̀sẹ̀ ó ti yé mi ní ìsìn ẹ̀wọ̀n tó yé mi sí àwọn tó dá ọkàn ẹ̀ jọ̀mọ́ wọn ni ẹgẹ́ èmi rẹ̀ ń ṣe jọ̀mọ́ wọn. Akéwòsọlá ọ̀rẹ́ mi dáadáa ni kódà á sì sọ̀rọ̀ ní